ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Welcome back to the channel. If today is your first time on this channel, I say welcome back to this channel. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Gist tèmi tá a gbọ́, wọ́n ní àǹtí wa fashion, wọ́n ní ọ̀rọ̀ yìí ó mà tún lágbára sí ju bá ṣe lérò lọ. Wọ́n ní wọ́n lọ gba àwọn tó ń ṣe dinner table, wọ́n náà sanwó ni, wọ́n náà ṣe dinner, wọ́n náà so oúnjẹ alárìndòdò, wọ́n ní wọ́n ṣe gbogbo ẹ̀ pápápá fún bàbá wẹ̀rin ńlá. Wọ́n ní wọ́n wá ń dúró de kábíyèsí, wọ́n náà dúró ẹ̀yin aráalé, wọ́n náà dúró o. Wọ́n ní kábíyèsí ò wá o títí di 3:30 a.m. allegedly bí a ṣe gbọ́ ni o. Wọ́n ní 3:30 a.m. wọ́n ní àǹtí wa sunkún wọ́n ní ká bàbá wẹ̀rin ló yọjú. Àwọn èèyàn tiẹ̀ tí wá ní bóyá wọ́n wà lọ́dọ̀ Queen Naomi. Lóòótọ́ ni wọ́n ní bàbá wa wà lọ́dọ̀ Queen Naomi ní inú Royal Manor. Wọ́n níbẹ̀ ni kábíyèsí jókòó sí tó ń gbádùn ayé wọn, tí wọ́n ṣe wàhálà, tí wọ́n dààmú, tó jẹ́ pé wọ́n enjoy ayé wọn. Wọ́n níbẹ̀ ni bàbá wẹ̀rin ńlá jókòó sí. Ẹ̀yin èèyàn lè rí pé ìtú lágbára. Wọ́n ní àǹtí wa sunkún. Àtìgbà tí àǹtí wa ti padà sínú pálàsì yẹn kò rọrùn fún wọn, nítorí kábíyèsí ti sọ fún wọn kán move lọ sí olórí mansion èyí tí wọ́n rà fún gbogbo àwọn olórí. Ibẹ̀ ni gbogbo wọn ń gbé. Wọ́n ní káǹtí wa move lọ síbẹ̀. Wọ́n láǹtí wa ní rárá, òun ò ní move lọ síbẹ̀ o. Ṣé mọ̀ pé ìgbà tán wá ṣe welcoming to the palace, wọ́n fún wọn ní ibì kan pé kán fi change aṣọ wọn, kán fi tọ́jú àwọn ọmọ wọn. Wọ́n ní àtìgbà yẹn báyìí àǹtí wo kúrò nínú ibi tán fi wọ́n sí. Wọ́n náà ní ibẹ̀ làwọn máa wà, ibẹ̀ làwọn ti máa tọ́jú àwọn ọmọ àwọn, torí àwọn ọmọ àwọn kábíyèsí ló bímọ, ọkọ àwọn ni kábíyèsí. Kò sí nǹkan tó lè lé òun kó nú ilé ọkọ òun, kò sí nǹkan tó máa fẹ́ pé kó kúrò nú ilé ọkọ àbí kó má tọ́jú ọmọ nínú ilé ọkọ. Ìgbà kan tiẹ̀ látúgbẹ́ pé wọ́n tún wá Queen Naomi lọ sí Royal Manor, tí wọ́n léèyàn kan advice wọn pé kí ló dé tí àǹtí wa ń ṣe báyìí. Ipe ṣé àǹtí wa, ṣé wọn ò mọ̀ pé nǹkan táwọn ń ṣe wọ́n ń fúnra wọn ní unnecessary stress ni. Ipe ṣé wọn ò mọ̀ pé nǹkan táwọn ń ṣe wọ́n ń fúnra wọn ní unnecessary stress ni. Ipe kí ló dé tàǹtí wa ń behave báyìí. Ipe tí ọkọ èèyàn bá ń báyàn sọ̀rọ̀ èèyàn máa ń gbọ́ ni. Ipe kí ló dé tí àǹtí wo fẹ́ gbọ́. Kí ló dé tí àǹtí wa ń ṣe bí ìgbà tó yẹ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kò kàn wọ́n, nǹkan táwọn bá fẹ́ ṣe làwọn fẹ́ ṣe. Ipe ṣé wọn ò mọ̀ pé ìwà tí wọ́n wò dá wọ́n lẹ́wọ̀n bú ẹni yẹn. Wọ́n náà ní kẹ́ni yẹn fi tiẹ̀ ṣe tiẹ̀ o, kó má bá wọn sọ̀rọ̀ kọ́kọ́ o, kó fà wọ́n sílẹ̀ o. Wọ́n ní bẹ́ẹ̀ ni yẹn ṣe ra lọ nìyẹn tó yá fi wọ́n sílẹ̀. Ẹ̀yin èèyàn lè rí pé ìtú lágbára. Mashola Gist TV. Àtúndé, Mashola Gist TV. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Àtúndé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, Àtúndé, Mashola Gist TV, Àtúndé. Ayé èèyàn lé, orúkọ mi ní Mashola. Yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin aráalé, tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, kẹ́dẹ̀ tẹ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. A máa ń sọ̀rọ̀ lórí celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà, nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe ń sọ lọ o. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ àǹtí wa fashion yìí náà la tún sọ.
wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní ó mà lágbára, wọ́n ní bàbá Erin ló mà wá síbi dínà tébù táǹtí wá sẹ́ẹ̀tì, wọ́n ní kò sí oúnjẹ táǹtí wo òṣètàn, wọ́n náà tiẹ̀ tún lọ gba àwọn professional ni tó bá wọn ṣe. Wọ́n ní àǹtí wa ò wọn kúrò níbi tébù yẹn ò títí di òru. Wọ́n ní bíi 3:30 lóru làǹtí wa tó kúrò, wọ́n náà sun ẹkún. Wọ́n ní kábíyèsí ò show up, pé ọ̀dọ̀ Queen Naomi ní kábíyèsí wa. Àtìgbà tí Queen Naomi ti padà sí Royal Manor, kábíyèsí ò fi Queen Naomi lọ́rùn sílẹ̀ o. Ìfẹ́ wọn ó ń ga sí ni. Ẹ mọ bí Romeo and Juliet, bẹ́ẹ̀ ni kábíyèsí ṣe ń ṣe àti Queen Naomi. Ṣé ni ìfẹ́ wọn strong sí? Bàbá Erin ló fìyàwó wọn sílẹ̀ o. Wọ́n ń gbéyàwó wọn gẹ́gẹ́gẹ́gẹ́ ni. Wọ́n ń gbéyàwó wọn gẹ́gẹ́gẹ́ ni o. Wọ́n ní àwọn ò lè ever hurt Queen Naomi, àwọn ò dẹ̀ lè ever maltreat Queen Naomi. Ẹ mọ̀ pé Queen Naomi jẹ́ èèyàn kan tó ń gbọ́ràn sí kábíyèsí lẹ́nu. Wọn ò dẹ̀ tẹ ojú kábíyèsí, wọn ò tẹ̀ mọ́lẹ̀ láti ọjọ́ tí kábíyèsí ti fẹ́ wọn. Ìdùnnú ayọ̀ ni wọ́n mú wá fún kábíyèsí. Ìtorí ẹ̀ kò sí nǹkan tí bàbá Erin lò lè ṣe fún Queen Naomi. Ṣùgbọ́n àǹtí wa fashion ọ̀nà wà ń bẹ̀ títí di 3:30 lóru tí wọ́n lọ, tí wọ́n ń ronú pé kí bàbá wa Erin ńlá wá, tí bàbá Erin lò show up. Wọ́n ní ẹkún lórí ẹkún ni o. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn tán ni ó ṣẹlẹ̀ sí àǹtí wa fashion. Nǹkan tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ni pé àǹtí wa fashion, tó bá ń gbọ́ mi o, èmi Máṣọ́lá ni. Èèyàn kan wá comment lórí page mi lórí ọ̀rọ̀ àǹtí wa fashion yìí náà ni, tó ń sọ fún mi pé ṣé mi ò níṣẹ́ ni. Èmi níṣẹ́ o, iṣẹ́ tí mò ń ṣe gan wò ó ti pọ̀ jù. Sórí gist tèmi ń ṣe, mo kàn fi ń while away time ni. Kì í ṣe pé bóyá mò ń fi gist jẹun o. Ṣé o ti gbọ́? Ẹni tó béèrè ọ̀rọ̀ ló ń fẹ́ di ẹ̀ gbọ́. Iṣẹ́ mi pọ̀ gan. Èyí gan ìgbà míì gan mi kì í ráyè láti ṣe. Mo kàn fẹ́ máa mú gist alálùbáríkà wá fẹ́yìn èèyàn mi ńlé ni mo fi ń ṣe. Ṣé o ti gbọ́ báyẹn tó béèrè question? Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Ibi tá máa fi ti tèní lórí ọ̀rọ̀ àǹtí wa fashion sí nìyẹn, ṣùgbọ́n bá a ṣe gbọ́ wọn láǹtí wa fashion sunkún. Wọ́n ní kábíyèsí ò dẹ̀ show up. Allegedly ni o. Ṣé àmọ́ pé mo ṣe máa ń sọ fún yín, mi ìbá kábíyèsí gbénu palace. So tá bá tún gbọ́ update lórí ẹ̀, a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe darapọ̀, ẹ ṣé. Ẹ̀yin tó yẹ pé ẹ ṣẹ̀ṣẹ̀ join Mashola Gist TV, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ dẹ̀ ti darapọ̀ tẹ́lẹ̀, ó subscribers, thank you so much. God Almighty will bless you. Mashola love you all. Mashola Gist TV love you all.